ayé ló sọ kò lè ní lárí, ènìyàn ló sọ pọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀, wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ mọ́, kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ayé ló sọ pẹ́nu gbèsè ló máa kú sí, ènìyàn ló sọ pé onírọ́mọ lẹ́yìn rẹ̀, wòlíì ló sọ pé ó ti ṣẹ̀ ń gbélé débi gíga, kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. ayé ló sọ kò lè ní lárí, ènìyàn ló sọ pọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀, wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ mọ́, ayé mi kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ẹ kú fàájì. ayé yóò sọ pé bó o bá ràjò ò ní dé, ènìyàn ló sọ olóhùn rẹ̀ jẹ níwájú ẹ, wòlíì kan sọ ó ní bó ṣe rúbọ ikú òjijì ni, kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. ayé ló sọ kò lè ní lárí, ènìyàn ló sọ pọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀, wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ mọ́, àná tẹnujẹ kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. wọ́n ti jìyà púpàpúpà ògbó tó yé mi, wọ́n mú ènìyàn kò kì í sóhun Ọlọ́run mi, bàbá tó dá mi tó dẹ̀ tún fohùn rere kẹ́ mi, bàbá tó dá mi lẹ́nìyàn tí ó ṣe mí lẹ́ranko, yóò á ṣe pàṣẹ kí n kú ò lálàyé ìrògòdò, ẹni bá rògbò rò mí bàbá á rè sórí wọn, kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ayé wọ́n sọ. ayé ló sọ kò lè ní lárí, ènìyàn ló sọ pọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀, wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ mọ́, kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. tó bá jọmọ bàbá ní tòótọ́ tó kì í sọ máa lè, tó bá jọmọ Ọlọ́run ní tòótọ́ tọ́lọ́run pẹ̀lú dáhùn, ó yẹ kó lè manú bàbá rẹ àti ro rẹ sí ọ, bájọ́jì kan bá wá ọ wá pé bàbá rán mi sí ọ, ó ní fún ọ nílẹ̀ tàyí títí kú òjijì ni, ó yẹ kó lè ṣàlàyé pé kì í ṣe bàbá mi, bàbá tí mo ní kò ní ránṣẹ́ ìlú rẹ̀ sí mi, wẹ̀yìn lẹ́tà tán fún ẹ̀yẹ kí o yẹ̀ wò, òrùka èdìdì tàbí sí kì í ṣe tọ́lọ́run, Lucifer yìí ló kọ́ bóyá mọ́ kì í ṣe tọ́lọ́run, pariwo kì í ṣe tèmi. kì í ṣe tèmi. lọ́dún tuntun kò ṣe bí ẹnì kankan wá o. lẹ́tà ọ̀fọ̀ kì í ṣe tèmi lọ́dún tuntun. kì í ṣe tèmi. kì í ṣe tèmi ìjàmbá olólùfẹ́ òjijì mi o. ojú ọ̀nà ní pópó. kì í ṣe tiwa. ìrúkẹ́rúdò orókòkòdókò. kì í ṣe tèmi. ó ṣiṣẹ́ bí erin ó wá jẹ̀jẹ̀ lérí. kì í ṣe tèmi. ọjọ́ tó ń retí ayọ̀ gan nìbànújẹ́ dé. kì í ṣe tèmi. òkú ọmọ kì í ṣe tèmi àtòkú aya o. kì í ṣe tèmi. kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. ayé ló sọ kò lè ní lárí, ènìyàn ló sọ pọ̀rọ̀ rẹ̀ kò lè já sí rẹ̀. wòlíì ló sọ pọ́yé rẹ̀ kò lè nítumọ̀ mọ́, kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ẹ̀yin tèmi ẹ káalẹ́ níbi tẹ́ ti ń wò mí o, ẹ káalẹ́ ẹ káalẹ́. ikú kì í ṣe tiwa lọ́dún yìí o, àìsàn kì í ṣe tiwa, gbogbo nǹkan burúkú tó wà ní ọdún yìí kì í ṣe tiyín, kì í ṣe tèmi, kì í ṣe ti gbogbo àwọn tó ń wò mí. ẹ káalẹ́ níbi tẹ́ ti ń wò mí o. orúkọ mi kò yí padà, Kẹ́mi Bùkọ́lá. mo dé sórí ayélujára ti alẹ́ yìí. ọ̀rọ̀ mi kò pọ̀ lálẹ́ yìí, díẹ̀ ni mo tẹ̀ fẹ́ sọ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀. ṣókí báyìí ni ọbẹ̀ òkè. gbogbo nǹkan tí ó ń lọ ní Nàìjíríà máa ń mẹ́nu kàn yẹn báyìí, máa sọ díẹ̀ ni. ní ti ọ̀rọ̀ Ṣòwòrẹ́
Amóyẹlé Sowore ẹ ṣáà rí bí wọ́n ṣe ń ṣe wọ́n ti fi sílẹ̀ ó jáde ní kóòtù báyìí wọ́n tún gidi ẹ̀ wọ́n tún lù ṣe rí má tí wọ́n máa pírẹsidẹ́ǹtì wa Buhari bàbá Buhari má yẹn mi rò pé èèyàn wà lára bàbá yẹn o torí àwọn kan sọ pé ó dáa kíníkan kò ní woman feeling àtọ̀ ó dájú èmi ò mọ ọkọ tí Sowore ò ṣe anything máa yẹn ò ṣe anything àwọn kan tètè wá ń sọ pé irú kéèsì tí ó ní ó fẹ́ jọ irú kéèsì Abíọ́lá àbọ̀ lẹ́yìn ọ̀ṣẹ́ máa ń sọ̀rọ̀ báyẹn náà gbogbo ala wà láyé àmọ́ nǹkan tí Abíọ́lá ṣe kò jọra wọn rárá Abíọ́lá lọ declare rẹ̀ as president ní another country ni Sowore ò ṣe yẹn náà àwọn tá a bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ká máa wò pé àwọn tó ń wò wá náà wọ́n wà láyé nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ káwọn máa mú wa ní alábùkù tó àwọn èèyàn wọ́n máa sọ̀rọ̀ sí wa Buhari nǹkan tí Abíọ́lá ṣe Sowore ò ṣe kò ṣe kó tẹ́ ṣe kọ́kán kò ẹni tó protest kò mú àdá dání kò mú bọ́ dání kò mọ ọ̀bẹ dání ó ń ṣe tiẹ̀ ó ń ṣe fún àwọn mẹ̀kúnnù àwọn tí ò lówó gbogbo nǹkan tí Sowore ń ṣe àwọn tí ò lówó ló ń ṣe fún kò ṣe fún ta rẹ̀ àwọn mi ò sí ìlú yìí náà ìyàwó ò sí ìlú yìí òun gan ó wà òkè kì í ṣe ní tí ìyà ń jẹ bọ́tẹ́ ẹni tó ní ojú àánú ó ní ọmọkùnrin yẹn bẹ́ẹ̀ nǹkan tẹ́bi máa rọ ẹ̀yin ọmọ Nàìjíríà ní pé bí ẹ ṣe ń ṣe gbogbo èèyàn ló wà lẹ́yìn Sowore àwọn kan sọ pé àwọn kan wà lẹ́yìn ìgbà tó yá wọn padà kò sí ẹni tó padà lẹ́yìn Sowore ẹ jẹ́ ká máa wo nǹkan tó sọ náà kò sí ẹni tó padà lẹ́yìn Sowore even àwọn Yíbò àwọn Benin níbi Germany o wọ́n protest ní London o ní America o àwọn Italy gbogbo wọn náà jáde tó protest wọn ò sẹ́ni tó padà lẹ́yìn Sowore tí ẹ̀kọ́ bá sọ pé wọ́n ti padà lẹ́yìn ẹ̀ kò sẹ́ni tó padà lẹ́yìn ẹ̀ gbogbo ẹ̀ lọ́dún ó ti báyìí bí iṣan everybody wà lẹ́yìn ẹ̀ kò sẹ́ni tó padà lẹ́yìn ẹ̀ wọn ò débòdè mọ̀ pé wọn ò dẹ̀ lè rí pa gbogbo eléyìí tó ń ṣe ó tẹ̀ wọ́n kọ́ máa ṣe ni wọ́n mọ nǹkan tó ń rí lára ọmọkùnrin yẹn wọ́n mọ̀ ẹ́ pé kì í ṣèyàn lásán ẹni tó máa túlù yìí ṣe ó wà lára wọn ó dá mi lójú pé Sowore wà lára wọn because ọpọlọ ẹ̀ wà nǹkan tó dẹ̀ bàbá yẹn ń bẹ̀rù ó ní nǹkan tó ń rí lára ọmọkùnrin yẹn nǹkan tí mo ń sọ yà á dẹ̀ dàbí pé kí lóbìnrin ń sọ kí ni wọ́n máa ń sọ torí ìgbà tó máa yá nìsín wọ́n á ní ń sọ̀rọ̀ sí kíní ó wà ní nǹkan ó ní nǹkan tí Buhari rí ní ara Sowore kò yé ẹ̀yin kò yé mi ohun tó àwọn tó ń mú tó ń jùlẹ̀ tó ń mú wọ́n mọ nǹkan tó ń rí lára ẹ̀ wọ́n mọ nǹkan tí wọ́n rí lára ẹ̀ kò yẹ yín sìn so ẹ má máa fi kéèsì Abíọ́lá wé kéèsì Sowore o ẹ má fi kú ohun kò jọra wọn kò jọra rárá gbogbo aláwàlá káàtẹ̀lé kéré bọ̀tá wà láyé etí ò dẹ̀ dùn wá wọ́n dẹ̀ ní tọmọdé ò bá gbọ́ ìbá ìtàn á bá àrọ́bá dẹ̀ ní bàbá ìtàn gbogbo tó ṣẹlẹ̀ 93 kan ló ṣẹlẹ̀ ní gbogbo aláṣìwà láyé àti gbogbo aláṣìwà abàtẹ̀ kéré ń gbà gbogbo aláṣì mọ ìtàn àdẹ̀ kéré jù so kéèsì Sowore kò jọ ti Abíọ́lá ó kò tẹ̀ wọ́n kọ́ máa fìyà jẹ ọmọkùnrin yẹn ni kò ṣe wọ́n kò ṣe Buhari kò dẹ̀ ṣe àwọn DSS tó ń lé kiri tó ń mú kiri kò ṣe wọ́n kò tiẹ̀ mọ̀ ni ẹ̀rù ń bà wọ́n ni so ìyẹn lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ò ní pọ̀ lálẹ́ yìí mo fẹ́ sọ ọ̀rọ̀ Sowore mo ti sọ ìyẹn ti lọ ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ̀yin tí ẹ ń ṣe orí burúkú tẹ ní ẹ ń ṣoríire lórí social media mo tún fẹ́ bá yín sọ̀rọ̀ àtọmọdé nu yín àtàgbàlagbà nu yín tẹ máa ní ẹ ń ṣe charity náà ni ẹ tí nǹkan tẹ tó máa ṣe charity náà ni ẹ jẹ́ kí n sọ nǹkan tó ń pè ní charity fún dàbí ìpẹ́ ẹ̀mọ́ nǹkan tó ń pè ní charity àwọn tó ń ṣe charity nígbà kan rí òye yín sìn àwọn tó ń ṣe àwọn tó ní fọ̀tọ́ lè kọ́ náà ṣe àwọn tí wọ́n ní ìfọ̀n tó ní èékánná náà ṣe charity nígbà kan wọ́n á ti jẹ wọ́n á ti yó wọ́n á máa fún àwọn aláìní ní owó
wọ́n á máa fún àwọn aláìní ní owó. Àwọn ni mo mọ̀ pé wọ́n ṣe charity. Kò yé yín sìn. Àti àwọn churches, àwọn ṣọ́ọ̀ṣì Anglican, àwọn Anglican church, àwọn Catholic church yẹn, àwọn bíi St. Joseph, àwọn ṣọ́ọ̀ṣì tẹ́ pé àwọn òyìnbó máa ń tó ń gbé wá sí Nàìjíríà ń gbà yẹn, tó lọ́pọ̀ nílùú wọ́n pọ̀ ní north náà ń gbà yẹn. Àwọn oníṣẹ́bà máa ń ṣe charity táwa mọ̀, tá gbọ́njú mọ̀. Lẹ́yìn àwọn yẹn, àwọn olówó tún ń ṣe. Irú sísítà mi Fúnṣọ́ Alákìjà, ó ń ṣe dáadáa. Wọ́n ṣe dáadáa. Woman kan náà tún wà ní Kano, Alájà Aishat Gombo, òun náà ní charity house nígbà yẹn. Kò yé yín sìn. Ẹ jọ̀ọ́ ṣé mọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí, nǹkan tó bá kọjú sí mi ó yàtọ̀ sí èlé tó kọjú sí ẹ̀yin náà. Èlé tó kọjú sí mi ó lè kẹ̀yìn sí ẹ̀yin náà. Bẹ́ẹ̀ mi ṣe mọ̀ lèmi ṣe sọ yìí, tí mo dẹ̀ mọ̀ pé lójú àwọn tó bá ń gbọ́rọ̀ mi á mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ lèmi ń sọ. Èmi ò ń parọ́, nǹkan tẹ́mi bá rí lèmi dẹ̀ máa sọ. Èmi ò dẹ̀ lè wà lórí ibi tí mo wà kí n máa parọ́ fún yàn. Èmi ò mọ bí wọ́n ṣe ń parọ́, because gbogbo àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ gan wọn ń ṣọmọdé, wọn dẹ̀ ń ṣe mùmú. Nǹkan tẹ́ bá sọ bẹ́ẹ̀ wọ́n ti mú dání. Wọ́n máa gbà kí ni woman yìí ń sọ, woman yìí tẹ̀tẹ̀lẹ̀ kó máa parọ́ jù. Mi ì fẹ́ kí wọ́n sọ torí bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ lèmi máa sọ. Nígbà tí gbogbo yín wá kóra yín tẹ́ wá ń ṣe charity, àwọn ẹbí tó máa bọ̀rọ̀ mi làwọn Fúnṣọ́, ẹni tí Fúnṣọ́ Alákìjà, ó ní ọmọ sí Unilag, ó ní ọmọ sí Yaba, ó ní kò sí university tó wà Nàìjíríà tí woman yìí ò ní ọmọ sí. Ibùkún tó tún wá lé school tó ọmọ mi lọ tó jẹ́ pé private university. Nínú àwọn ọ̀rẹ́ ọmọ mi kan, Fúnṣọ́, òun ló sanwó school ẹ̀. Nígbà tó ọmọ yẹn àti ọmọ mi sọ̀rọ̀, ó sọ pé Fúnṣọ́ ló ń sanwó school ẹ̀. Private university ni Fúnṣọ́ ló ń sanwó school ẹ̀. Láti fi mọ̀ pé iṣẹ́ tẹ́yìn gbogbo wá sọ di yẹ̀yẹ́ lórí Facebook yìí, tẹ́ wá sọ di yẹ̀yẹ́ lórí social media yìí, ẹ kò tí ẹ ń tọ́ra yín jẹ ní ẹni ẹ ń tọ̀yàn jẹ. Èmi ò dẹ̀ èèyàn mélòó tẹ́ máa tàn jẹ. Torí ẹni tó ń parọ́, tí ó bá ń parọ́ lọ́kàn rẹ̀, ẹni tó pa fún á mọ̀ pé irọ́ ló ń pa. Tẹ́ni ò bá dẹ̀ mọ̀ pé irọ́ ló ń pa, ìwọ tó ń pa wàá mọ̀ pé irọ́ ló ń pa. Kò yẹ yín sìn. Ajá àtẹran wa ti di pé mo ṣe charity o, kíní kan foundation o, talenton jẹ náà. Ẹni tó ń ṣe charity tó ní foundation, wọn ò ń ṣe oníṣẹ́. Ẹni tó ti jẹ tó ti yó ìpinnu ilé tó wà tó ń jẹkùn yẹn á fún àwọn èèyàn pé ẹ̀yin náà mo ti jẹ mo ti ń bì, ẹ̀yin náà ẹgbà kẹjẹ àṣàánú fún àwọn èèyàn. Àwọn náà ní charity, àwọn náà ní foundation. Ní ìsìn àtẹni tó ń tọrọ owó tó jẹ́ pé kó tó jẹun wọn á kọ́kọ́ tọrọ owó ná. Gbogbo ilẹ̀ ti ní charity o. Àtẹni tí yà ń jẹ tó jẹ́ pé kò tí ì mọ nǹkan tó máa jẹ lọ́la, gbogbo ẹ̀ ní ẹni charity kẹ́lẹ́ máa fi máa gbáyàn. Ẹ ti wá sọ charity tí àwọn èèyàn gidi ń ṣe tó fi rí oore gbà lọ́dọ̀ Ọlọ́run, ẹ ti wá sọ di iṣẹ́ olè, ẹ ti wá sọ di iṣẹ́ 419. ẹ̀yin ọmọ Yorùbá tí ló wá worst jù. Wèrè ń ṣe charity, àṣírí ṣe charity, ẹ̀rí nǹkan míì ṣe mọ́ lórí social media. Olè ni yín. You are all thieves. Olè ní gbogbo yín pátápátá. Bẹ́ẹ̀ ṣe ń wò mí mọ̀ pé ń wò mí. Olè ni yín. Ẹ lọ wá nǹkan míì ṣe. Àtòlè àgbowó lówó wọ́n lè gba wọ́n bá for example ní sọ wọ́n gba bí 1 million, wọ́n yà lọ fún èèyàn kan ní 50,000, wọ́n á kó yòókù wọn á jẹ. Ẹ̀gún lẹ́ ń gbà síra yín lórí, ọ̀hún lẹ́ ń jẹ, èpè lẹ́ ń jẹ, oògùn olóògùn. Ìgbà tó wá máa dáwọ́ jọ sí ọmọ yín lórí báyìí, ẹ lọlé aládùúrà, àdúrà yín gan ò ní gbà, ẹ ṣe oògùn yín gan kò ní ṣiṣẹ́ mọ́. Because èmi ò mọ bí àwọn èèyàn wọn ṣe máa ń gbé ọ̀rọ̀ upside down. Ilé ní charity, mo ní charity mo ṣe charity o, ẹ wá sọ di igbá àkólẹ̀. Olè ni yín o, olè ọ̀fọ́n ní gbogbo yín, alápá má ṣiṣẹ́.
wọ́n ti mọ̀ pé ẹ máa tọrọ owó, ẹ bá ti ń tọrọ owó wọ́n máa sanwó sí àkáǹtì yín, owó yẹn ẹ máa fi gbọ́ bùkátà ayé yín. ẹ̀yin ọmọ àlè ní gbogbo yín, olè ní gbogbo àtàrúgbó nu yín o tó ń ṣe, àtàgbàlagbà nu yín àti omidan nu yín, olè ní gbogbo yín. ẹ lọ change, ẹ lọ mú nǹkan míì ṣe. tẹ́ bá máa gbọ́n kì í ṣe orúkọ tó fi ń gbáyàn nìyẹn. orí yín ti burú pẹ̀lú ọgbọ́n àrékérekè tẹ́ńdá lórí Facebook. tí ọba tẹ̀ tọrọ owó mo gbà, tí wọn bá ní owó kó sọ pé ẹ ràn mí lọ́wọ́ o, ẹ ṣe báyìí o, àwọn èèyàn á mọ̀ pé ìyẹn ó wá ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin èèyàn tèmi o. táwọn èèyàn bá dẹ̀ ràn lọ́wọ́ Ọlọ́run kódà àdúrà òun tó àwọn tó máa gbà sí ni. ewọ́n tí yín ẹ máa fi style máa jalè, style lẹ́fí ń jalè lórí Facebook yìí, lẹ́fí ń jalè lórí social media, ó lè ní gbogbo yín, àtọmọdé ní àtàgbàlagbà ní ó lè ní yín. ẹ lọ wá nǹkan míì ṣe. káyọ̀ sọ pé social media eléyìí ẹ̀yẹ́ bá wọ́n ṣe charity eléyìí mo ní foundation mo ní kílí kan o, orí ìburú ni. kí ló dé tẹ́ fi ń ṣe báyẹn ná? ẹ tẹ́ ń fi tàwọn ọmọ kéèké fi kọ́gbọ́n. ẹ wò lẹ́yìn tí bẹ́ẹ̀ ta ẹ̀ tí Adédùwúrà Gold tó ṣe Adédùwúrà Gold Foundation tó ṣe patí fáwọn opó. ẹ rí nǹkan tí ọmọ yẹn fi owó rà 8 years, ó máa 8 years ní ló pé lọ́dún tó ti ń ṣe. irú àwọn èèyàn tí mo mọ̀ pé ó lẹ́mìí oore láti ṣoore fáwọn èèyàn nìyẹn. kó tó di pé àwọn èèyàn dá sí wọ́n help ẹ̀, ọmọ imú owó lápò rẹ̀ ló fi ń ṣàánú fáwọn opó yẹn díẹ̀ kó ní pọ́lọ́run wá gbàdúrà ẹ̀. ọdún yìí nísìnyí bàbá Buhari, bàbá Bọ́lá Tinubu wọ́n fún lówó. governor state Lagos state governor kí lórúkọ ẹ̀ Sanwó-Olú àbí kí lórúkọ ó dá sí, ìyàwó ẹ̀ dá sí. nígbà tó mọ̀ pé ó gbé ẹrù yẹn wọ́n rí mọ̀ pé ó ń try, wọ́n ń gbọ́n gbogbo nǹkan tó ń ṣe. nígbà ìgbà tó máa kọ́ bẹ̀rẹ̀ gan nǹkan tó rà ò pọ̀, nǹkan tó máa tó 2 years tó bẹ̀rẹ̀ kí ni nǹkan tó rà ò pọ̀, 3 years ó ṣàṣe díẹ̀ ó ṣàrímọ̀ pé òun help àwọn ìyá yẹn, ìgbà táwọn yẹn dẹ̀ rí tọ́lẹ̀ mọ̀ pé iṣẹ́ gidi máa lọ́mọ yín ṣe, wọ́n help ẹ̀. ṣe bẹ́ẹ̀ tọdún yìí ẹ ní nǹkan tó fún àwọn pípù yẹn lọ́dún yìí, ẹ̀rù máa bá nǹkan ẹrù tó rà ńlẹ̀ á ju ẹrù 10 million. tí ọdún yìí tó ṣe lọ wò ó ra ẹ̀rọ, ó ra machine, ó ra dryer, ó wá ra oúnjẹ, aṣọ, bàtà, ó tún fún ọ lówó. ẹni tí mo mọ̀ ẹ́ pé tébù tó wá dín ní ìsìnkàn tó nǹkan bá tẹ̀ wá ń rí owó nínú nǹkan tó ń ṣe yẹn, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. because láti ilẹ̀ ó ní ẹ̀mí oore láti ṣoore fún yàn, kò dàbí ẹ̀yin. wọ́n á kó wọlé fún yàn ẹ̀ nà jẹ, wọ́n á kó káńsà fún yàn ẹ̀ nà jẹ, orí ti burú o. àwọn tó ń dá fún yín gọ́dà bíi pé àwọn gan ọpọlọ wọn ti kókó lórí wọn tó ń fún yín lówó pé ṣé tẹ bá fẹ́ ṣoore fún yẹn tẹ wà lórí social media tí olórí burúkú kan dé pé òun ní foundation kan, ẹlẹ́gbẹ̀ẹ́ ilé ìdẹ́nu òun ní òun ṣe charity kan, ẹ̀yin ò lè mú owó yín kẹ́ gbé lọ sí Kano Street kẹ́ lọ fún àwọn mọ́là, àbí kẹ́ lọ sílẹ̀ ìyá aláìní kẹ́ lọ fún wọn lówó, àbí kẹ́ wá Adédùwúrà Gold kẹ́ wá lọ kẹ́ sanwó sàkáǹtì ẹ̀ kó fi fún àwọn opó lówó. àwọn opó yẹn tó bá ń ṣàdúrà fún Adédùwúrà Gold á máa lọ sọ́dọ̀ yín. ọmọ yẹn ṣèyàn, ọmọ yẹn aláàánú ayérayé ni, ọmọ yẹn ṣe àánú, Ọlọ́run náà dẹ̀ máa tún máa ṣàánú òun náà. èwo lẹ́yìn ṣe ẹ máa jáde orí burúkú kó kiri orí Facebook mo ní charity mo ní kinní kan o. ẹ jẹ́ àwọn gbogbo olè ní gbogbo yín. ẹ tún wọlé tí Dáramọ́lá ṣe lẹ́yìn jẹ́ mẹ́ta tó tún pe àwọn àgbà, àwọn arúgbó tó ti ṣe tíátà tẹ́ pé wọn lè mí ìgò lè rìn wọ́n wọ débẹ̀ ni. ó ṣe patí fún ó dẹ̀ tún fún wọn lówó. ẹjọ́ tó lọ lọ́run ṣé àwọn yẹn lè gbèpè? wọn ò lè gbèpè, àdúrà náà máa gbà. kò jọ bí ẹ̀yin olè ọ̀fọ́n nìyí. tó bá yá kò sẹ́ni tó máa fún yín lówó mọ́. owó tẹ̀dẹ̀ ń gbà yẹn ègún lẹ́ ń gbà, torí owó tẹ̀ ń gbà yẹn fi ṣe nǹkan kan. ẹ ṣàgbọ́ ṣáàtì tí àǹtí Mama Gladys ṣe, mi ìfẹ́ máa dárúkọ èèyàn, èmi ò ṣọjọ́ tí máa dárúkọ èèyàn, ó wù mí kí má dárúkọ èèyàn lẹ́nu. tí n bá dárúkọ èèyàn tẹ́ máa ṣe mọ̀pọ̀ tó wù mí kí má dárúkọ èèyàn. ẹ wo ṣáàtì tí àǹtí Mama Gladys ṣe, tó bó ṣe yẹ̀yẹ́ Yorùbá kó lè ní gbogbo yín bẹ́ ṣe kó wá aláìsàn jẹ. ẹ lọ wo ṣáàtì yẹn náà, ẹ lọ wo ṣáàtì tí yẹn ṣe ní gẹ́ta, ṣáàtì tó ṣe fún Bukky Ọ̀ṣádàrí. ẹ lọ bó ṣe yẹ̀yẹ́ àwọn Yorùbá, ẹ lọ bó ṣe yẹ̀yẹ́ àwọn Yorùbá. nǹkan tó bá ṣe náà máa sọ nǹkan tó bá ṣe lẹ́nu la máa gbà lọ́la náà. àìtí yẹn Mama Gladys ó ń ṣe foundation, kò sí tí yẹn bá fẹ́ gbowó tó fẹ́ gbowó fún àwọn èèyàn, àkáǹtì ẹni yẹn ló máa fún wọn. gbogbo nǹkan Yorùbá wa ló ṣe máa ń yàtọ̀. ó lè ẹ lọ ṣéǹjì ilé ayé kẹ́ lọ ṣéǹjì wéèsì yín.
rọ́bìṣì wo nìyẹn ẹ̀yin ò lè rádaràda yìí ẹ̀yin tèmi ọ̀rọ̀ mi ò ní jù báyìí lé ní o tó bá di lọ́la ẹ pàdé èmi ọmọ yín nípa ètò tí máa ń mú wá ètò alárinrin ìgbésí ayé àwọn èèyàn ìtàn ìgbésí ayé àwọn èèyàn tí máa ń mú wá tí ọ̀sẹ̀ yìí tún máa lékè ń kà ẹ dẹ̀ bá mi subscribe ẹ̀yin tèmi dẹ̀ ní tẹ́ bá nífẹ̀ẹ́ mi dénúdénú ẹ gbéṣẹ́ wá o clearing là ń ṣe o ẹ gbéṣẹ́ wá o ẹ gbéṣẹ́ wá ẹ gbé kọ̀ǹtínà wá ẹ gbé káà wá o àbáyín clear àdẹ̀ ní fọ́ńbù láéláé ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ẹ ṣé.